ẹ kú ilé là ń kára lé ẹ̀rìn wá ní ti èrò ọ̀nà àti dé bí a ṣe ń dé o àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòòrò dùn àdún ti dé Lutas Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káfàtà àti dé lẹ́ni o ìlú Ẹgbẹ́dá la wà lẹ́nu níbi tí eégún Ariwódọlá ti ṣeré eégún làkà tí ò ṣe fìlájà kékeré eégún ò ṣe gbẹ́jọ́ eégún agboolé Ẹlẹ́gbẹ́dá gan-an ni Ariwódọlá ló yọ yìí ó yọ yẹ̀mẹ̀yẹ̀mẹ̀. Ariwódọlá òun ló forí balẹ̀ fún àwọn oníbàtà lọ́wọ́ báyìí. Ariwódọlá ọ̀tẹ̀ jẹ́ ó pẹ́ bó ṣe jáde ó fẹsẹ̀ ra ajó. Ariwódọlá ni ó wà láàrin ìlú ó ń kọsẹ̀ káàkiri gbogbo ìlú. Mo rántí eégún Ariwódọlá yìí ní Ìdìmú. Eégún yìí máa ń ṣeré tó bá ń ṣe ọdún eégún Ìdìmú. Ó jẹ́ eégún agboolé kábíyèsí Ẹlẹ́gbẹ́dá. Eégún làkàlàkà tí ò ṣe fìlájà kékeré eégún ò ṣe gbẹ́jọ́. Ọmọ ọlọ́ta odò ọmọ arúdẹdẹ wọ́mi ọmọ ọ̀gánmọdé àfẹlẹjà àfikún tí ọjọ́ ọ̀tá àfipọ̀pọ̀dé ọjọ́ kẹtù eégún Ẹlẹ́gbẹ́dá ni eégún agboolé wọn ni. bàbá kábíyèsí Ẹlẹ́gbẹ́dá àwọn ni ó wà ń kalẹ̀ yìí. Bákan náà aláìlúwà ọba ti Ìpájà àwọn náà wà ń kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí Ẹlẹ́gbẹ́dá. Ariwódọlá ló ń forí balẹ̀ fáwọn èèyàn jàǹkànjàǹkàn níkàlẹ̀ yìí. Ẹ̀sà ti ìlú Ẹgbẹ́dá ibẹ̀ ni a wà yìí. Ológbòjò ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ o Olúrógún. Ìyá gan ni Ariwódọlá ń fi orí balẹ̀ fún báyìí. Ó forí balẹ̀ fún àwọn ìyá àgbà ọ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo wọn kí lọ́nsà Ariwódọlá o. mo kí ẹ̀gbọ́n mi Kazeem olówó péjò
kábíyèsí onípájà ọba Egúndúpẹ́ ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀ kábíyèsí. gbogbo àwọn ìyá àgbọ̀jẹ̀ ló ti wà níkàlẹ̀, gbogbo àwọn èèyàn jàǹkàn wọ́n ti wà níkàlẹ̀ láti wo bí eré eégún Ariwodola ṣe fẹ́ lọ sí lẹ́nìí. eégún yìí ò lè já ń tọ̀ mọ́, eégún tá a ti mọ̀ ti pẹ́ ni, kò dẹ̀ já ń tọ̀ mọ́ rí. mo kí aláṣẹ Lutas Films and Record International ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀ o. Ariwodola ló ti pàwọ̀dà yìí, ó ti gbé aṣọ mi. ọmọ Ariwo jẹ́ mi níwo ìwo ẹrù Ariwodola ńkọ́, Ariwodola ńkọ́, Ariwodola ńkọ́, Ariwodola ńkọ́, bó ti bèrè bó ti bèrè Ariwodola ńkọ́, Ariwodola ńkọ́, àríjọ ṣàánú. Àkàngbó àkàntọ́ o. Sami dá oko, èmi ò mọ̀ pé wọ́n dá oko, èmi ò mọ̀ pé wọ́n dá oko, ọ̀dọ̀ ẹgbẹ́dá ló sàn, èmi ò mọ̀ pé. Àkànfọ́ pawó àkànfèrè jíjòbì. Ariwodola ti gun orí odó báyìí, ẹ ká lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ pẹ̀lú àwọn ọmọ eégún tó wà ń bẹ̀.
ẹ máa ń gbọ́ oúnjẹ mọ́ ṣe bá o. ọmọ ìwọ lọ́la o ìwọ nìkan gbọ́dọ̀ ládùn lẹ́kẹ̀ẹ́ gbogbo alára fáwọn yín lẹ́nu. kábíyèsí ọba báyẹn ọba ààrẹ kúkẹ́ yìí kó kára wájú o. ara wájú kó bọ ìbàlẹ̀ kújẹ́ ṣe. ilá ò forí balẹ̀ ilá kó. ikùn ò forí balẹ̀ ewu èjè. ìbà fún kábíyèsí ọba bàbá ìbàdàn rí ọlọ́pàá dàmọ́yánlá. àwọn ẹranko sì ní gbọ́dọ̀ mú ìjẹ àdàgbà kó sùn àwọn amèrè. ọba tó. Oreto tìmí àgbàlá àrùn gbàdo alẹ lójà ọmọ arún gúgúrú ọlé ọba ìbàdàn kẹ bá tẹ èyí pẹ. ariwo dọlà wọn lọ lẹnu ọkọ gẹ́gẹ́ bí bá ṣe wí ogó níjà gbogbo kó má pọ̀. ariwo dọlà wọn lọ ní wàhálà rẹ. Ọmọ nígbà gbòòdò kọ́ lábọ̀, ẹ̀gùn làkàlàkà ò ṣe ní ìrajà. Àmọ́ ẹ̀gùn kékeré wọn ò ṣe gbẹgbẹ́. Ọmọ wájà ọlọ́kọ̀ ti ṣòwò ni wọ́n. Àdìgbò ọlọ́kọ̀ wọn ṣe ìgbà ìrẹ̀kẹ̀. Àgìdìgídé ọlọ́kọ̀ títà ìyẹ̀bẹ̀ lójú omi. Ìmí ìrọ́lá, ìmí ìrọ́ṣù ọmọ àgbà kẹsàn-án. Ọmọ ìjà tó ń wòye. Ọmọ níyà ọkọ̀ òkú tí wọ́n yẹ̀ ọ̀gá ṣùgbọ́n. Ọmọ ìwọ́dọ̀ lọ́mọ ẹ̀gbọ́n. Lẹ́yìn ṣègede fẹ́ pa àgbọ̀n fẹ́ pa àṣegede. Lẹ́yìn lọ́wọ́ ọ̀tá àgbà àtẹ̀kùnú. Máa ń gbọ́ olúlákẹ̀sọ́ ọmọ ẹgbẹ́ bí òun ẹ̀. Ọmọ ìwọ́ ọ̀pá ẹlẹ́gbẹ̀rún ọ̀jẹ̀. Ọmọ alájẹ̀ mú ọ̀jẹ̀. Mo gbé yẹn tì í bí ìkan ọmọ èṣù lè wù. Èṣù pàtẹ ọjà. Ó kú bábẹ́ẹ̀lì tí ó ń lọ. Mo gbé yẹn tì í bí ìkan. Ẹ jèrè ìgbà alágbálá mọ̀ níwọ̀n bàtà. Mo fẹ́ fún ẹ lọ́fọ̀ kan àjí máa rántí kó tó máa lọ. Ẹ̀fún ọmọdé ooo. Àmọ́ tó bá ṣe pé bàbá rẹ ló bí lọ, lẹ́yìn mo fẹ́ kó mú àjọ bàbá ẹ. Ṣọ̀pọ̀ náà ló kú bàbá Fùwádìí. Ṣọ̀pọ̀ náà ló kú ọkọ̀ àmì náà máa ń gbọ́. Wọ́n ní kò ṣe sùúrù. Tó bá ṣe pé bàbá òun ló bí òun. Mo fẹ́ kó mú àjọ bàbá ẹ. Tó bá ṣe pé bàbá mi lójú mi, lẹ́yìn mo wú àgọ́ bàbá rẹ. Ẹ̀rù kí ń bodó, ẹ̀rù kí ń bọ̀ lọ, ẹ̀rù kí ń bẹ̀ kúrò ojú ọ̀nà. Òjò tí o bá lọ lẹ́yìn, alálọ̀pọ̀ ni, ṣò ń gbọ́dọ̀ ẹnu mi dáadáa. Ibẹ̀ ní fákan gun fá, olùkọ́ kàtẹ, ẹbí ń gbé fá kíni, ẹ̀fún ọmọdé. ọmọ wo. Máa ń gbọ́ wálé kò ṣe sùúrù. ariwo dọlà. Ẹ̀fún ọmọdé, èdìdì ọmọ òjò, ẹ̀fún ọkọ̀ ìmú ayé, èdìdì wọn gbọ́dọ̀ dilẹ̀, àtẹ̀tẹ̀ ìrè fún oníṣẹ́ náà kò gbọ́dọ̀ jẹ́wọ́ mi, ọ̀tọ̀ náà ń gbọ́ lọ, èdìdì ìgbẹ̀yìn. Orífojì ọ̀rọ̀ ìlú bíbí ó wà nù kò gbà fún iná mo ti ṣẹ́ni ní ẹ̀bẹ̀ fùfù mo fòyàn nílùú ẹ̀wò orí adẹ́tù ẹ̀yìn ọ̀dẹ́ẹ̀jẹ̀ mi forí balẹ̀ lọ́dún ẹ̀yìn orí adẹ́tù àbìwà jẹ́jẹ́ ẹ̀yìn ló fọ̀rọ̀ nílẹ̀ ó fọ̀rọ̀ nílẹ̀ torí ajé olóko ajọ̀wá ní oko ọ̀tọ̀ ìwé ìbọ́ọ̀nù ajẹ̀wọ̀ ìbọ́ọ̀nù títí tọ̀pẹ̀ nígbèjọ ṣàánú àfùmọ́ ọmọ aráyé ọmọ péjọ ṣàánú rẹ̀ ọmọ àdúgbòdọ́láwò irun orí kó máa bàṣírí orí ọmọ ìlú ìsọláwò ìkọ́nà ọwọ́ kó máa bà sí rí ọwọ́ ọmọ ìlú ìsọláwò ọmọ làkàlàkà tí ò ṣe mi lájà eégún kékeré ò ṣe bẹjọ ìbẹ̀rù gbèsè ní tó tọ̀ ọ́ lórí àwọn ayọ̀ lèyí o olóko ayọ̀ ṣẹṣẹ lèyí o olóko ayọ̀ ṣẹṣẹ èyí kì í là olóko ayọ̀ ṣẹ. Òun
ó láti nípa ìgbẹ́kọ̀wọ́ títí láyé iṣẹ́ ọdẹ ní bàbá ń ṣe ó máa gé òun mìíràn ó bá sọ̀nù sí gbọ̀ngàn àjẹmí sọ̀nù sí bàrọ̀gbọ̀ ẹbí ní bàbá ń ti níta ẹni ọ lọ́sọ̀ ní ọkà fẹ́ẹ̀dì iye ọmọ wájú ọlọ́pàá ti ṣòwò ẹ̀ẹ́dẹ̀gbẹ́ ọlọ́pàá wọn ṣèjìgbà ìlẹ̀kẹ̀ àgèdègèdè ọlọ́pàá tí pàrẹ̀mẹ̀ lójú èmi ìlú ìlọ́lá ọmọ ìlú ìrẹsù ọmọ àkẹfọ́ láyìn gbogbo gómà ọmọ làtàlàtà lọ́jà ọmọ ọdún Àwòrán ìlàjà. Alápá bìrìbìrì lẹ́rí o, bìrìbìrì. Bìrìbìrì lẹ́rí o, bìrìbìrì. Ẹ ò rẹ́jú mi, ẹ ò rínú mi. Bìrìbìrì lẹ́rí o, bìrìbìrì. Ògún pàápàá ni wọ́n ògún pè ní. Ẹkún fèrè ògún lẹ́gùn ọ̀pá kọ̀kọ̀ ògún pàápàá ògún pèjì. Ẹkún fèrè ògún lẹ́gùn ọ̀pá kọ̀kọ̀. Ìgbà tó dorí ẹlẹ́kẹsàn-án, onírú ẹran tí bàbá pa òkú ìtànjẹ tó bá ṣojú ẹ̀kọ́ gùn lé. Bàbá ẹ̀ bọ̀. Aṣọ ní ọkà pádì yẹ. Ariwo dọ́là o. Nílẹ̀ ọgbà fọlọ́run ọba Sodiiki oníbàṣà gbogbo rí balẹ̀ lọ́dọ̀ ẹ̀. Ariwo dọ́là ti sanwó ìṣòro ìkúlẹ̀ ìjọ ọlọ́sọ̀ tí ṣe ìbàlẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́sọ̀ tí létí omi kìíní ìrọ́lá kìíní. Ifá tó dé odò kan gà tẹ̀bí mi pé fún akíní. Dè tètè dé àwọ̀ òwúrọ̀ inú bíbí ní òfìṣẹ́ mìíràn ẹ̀dọ̀ fùfù ní ọ̀pọ̀rọ̀ mi lọ ẹ̀wò ó dorí àdẹ́tù àpìlẹ̀ pẹ̀lẹ́. Èrò ààrẹ àjọba nínú ètò ẹ̀bá ọgbà ọ̀nà àjọba ẹ̀bá ọ̀nà igi tọ̀pẹ̀ ó péjọ pẹ̀lú àfòdà. Ariwo dọ̀ lọ́dọ̀ ọmọ ayò. Ní pé bọ́wọ̀ kí ni a kì í ṣe lákì í lọ́gbẹ́ a kì í àràbà lókù a kì í pa jogbójogbò sígboro tàbẹ́ṣẹ́ lákì í lọ́gbẹ́ ojú àtàwọn ìyá mi ẹlẹ́yẹ tàbẹ́dàràbà lókù ojú àtàwọn ìyá mi àjẹ́ bàbá pa jogbójogbò sígboro ọjọ́ ìtàpẹ́ni máa wá fún olókìkí òru wọ́n ti gbé ní fòrẹ́dá wọ́n gbére gbà ẹ́ bọ̀ ibẹ̀ ni mo sẹnu kótó òrìn àgọ́bẹ̀jù lọ ẹgbẹ́ ọgbẹ́rì lọ́lẹ̀ fúyẹ̀ ṣe o mọ̀ wó lọ́tà gbogbo ilẹ̀. Bóyá ó bá bẹ̀rẹ̀ máa ń bẹ̀rẹ̀.
níyìn kọ́ o lọ́hùn ni látọ̀hún ló ti yàn wáyé o. Àríwódọlá ló ti bọ́lẹ̀ lórí odó báyìí. Kábíyèsí Ẹlẹ́gbẹ́dá ẹkú àfìdíbalẹ̀ ńbẹ̀. Bákan náà Onípájà ẹkú àfìdíbalẹ̀ ńbẹ̀ o. Ẹ jẹ́ ká máa gbádùn orin lọ lẹ́nu àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tìlú Ẹgbẹ́dá bí Àríwódọlá bó ṣe ń fi ẹsẹ̀ rájú à ń bọ̀. Ó yá Àríwódọlá wá ṣeré fún wa báyìí. Àríwódọlá ló ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ́ báyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ orin láti ẹnu àwọn ìyá àgbà ọ̀jẹ̀. Olúlékè
ajá lékè a ó lékè ayé Ariwódọlá wàá lékè àwọn ọ̀tá ẹ̀ lẹ́ni eré ìní ṣíṣe ni o. bẹ́ẹ̀ làwọn ọ̀dọ́ ń pariwo gbogbo àwọn ọmọ Ariwódọlá wọ́n ń pariwo Ariwódọlá o lọ́ ń fò sókè wọ́n ń fò fáyọ̀ Ariwódọlá náà ó rárá ń yí ní pẹ̀lẹ́kùtù wọ́n gbà fún ẹ. ojú wa ò ní ríbi ilé ní àfire ẹni bá ní o má bọ̀ lọ ní dé bá bó gbé polé náà sunlé bó pọn mi tà á dí gbèsè bó bá lọ kí wọn níbi tó fọ̀ bá ti ṣẹ̀ á tún tọmọ ọlọ́mọ pa ọ̀rọ̀ di púpọ̀ lọ́rùn ẹ̀ nìyẹn. Ojú àwa ò ní ìbílẹ̀ ní àfiwé. Ojú àwa ò ní ìbílẹ̀ yìí o. Ariwódọlá ti gbé aṣọ mi báyìí. Ariwódọlá ló iṣọ sọ́tún ló iṣó sì báyìí wọ́n láriwódọlá wàá lọ lálọ́bọ̀ gẹ́gẹ́ bí Ifá ṣe rí Ifá wa ti fọ́re. Ariwódọlá á gbé kan á sàn kan lẹ̀. Ariwódọlá ló ti jókòó sílẹ̀ yìí àràkọ́ ló fẹ́ dá ń bẹ̀ yẹn o ẹ̀jẹ̀ àwò. fáǹfààní gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń gbádùn àwọn fọ́nrán wa ẹ máa bá a subscribe sórí YouTube channel wa Lutas TVC ẹ máa bá a share kẹ́ ẹ like ẹ̀ àpótẹ́ ń tọwọ́ bọ̀ tẹ́ tí mówó àpò yín ò ní gbẹun àbùkún ti olókun àbùkún ní ti ọlọ́sà owó ò ní tán lọ́wọ́ yín o. Ariwódọlá ló ti di àrọ̀nì báyìí àrọ̀nì ẹlẹ́sẹ̀ kan. Kí ló dà
kí ló dà lẹ́ni àrọ̀nì ló dà. Àríwódọlá ló ti di àrọ̀nì yìí, àrọ̀nì ẹlẹ́sẹ̀ kan. Àríwódọlá ti di alágbádá padà. Ó ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ. Wọ́n kí kábíyèsí Ẹlẹ́gbẹ́dá pé wọ́n kú palẹ̀mọ́ eré ti Ọya tó máa kásẹ̀ ọdún egúnlẹ̀ nílùú Ẹgbẹ́dá. Eégún kábíyèsí ní Ọya, eégún kábíyèsí gangan nìyẹn. Ìbẹ̀lẹ̀ ti máa pàdé gbogbo àwọn lọ́balọ́ba ládéládé ńláńlá nílẹ̀ Àwórì pátápátá lè máa pàdé ńbẹ̀. Àríwódọlá ti ń dágbọ́n nǹkan kan. Àríwódọlá ti di alábala báyìí. Kábíyèsí Ẹlẹ́gbẹ́dá ẹ kú ewu o. Gbogbo agboolé kábíyèsí pátápátá la kí ẹ kú ewu o. Ewu náà kì í pàwòdì. Gbogbo olóyè ọ̀jẹ̀ ti ìlú Ẹgbẹ́dá ẹ kú ewu. Ewu náà kì í pàwòdì. Àríwódọlá
òkú ewu o. ewu iná kì í káwòdì ẹ̀kú ewu. lẹ́yìn tí Àríwódọlá di alábala báyìí ni àwọn èèyàn náà náwó fún Onípàjà, inú wọn dùn, wọ́n fò fáyọ̀. Kábíyèsí Onípàjà àwọn náà dìde ńlẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ ra ijó bàtá yìí. Kò sọ́ba náà nílé Àwórì tí ò ní mọ bàtá jó. Ta ni ó ṣọdún eégún nílùú ẹ̀ nínú ọba nílé Àwórì? Kò sí. Àwórì kúndùn eégún, Àwórì ló ní eégún. Àríwódọlá ló ti di idán yìí. Kìnìún ló là jù, apẹran láì lọ́bẹ. Òun ni Àríwódọlá dà báyìí. Lẹ́ẹ̀kan sí akí bàbá kábíyèsí Ẹlẹ́gbẹ́dá àti ìlú Ẹgbẹ́dá. Ẹ̀yin èèyàn wa, ẹ má gbàgbé láti tẹ̀ sójú ẹ̀ kẹ́ ẹ ríran wò Lutas TVC. Gbogbo ọdún eégún ìlú tẹ́ ẹ bá ti fẹ́ gbogbo ẹ̀ lẹ́ máa bá ń bẹ̀. Ẹkùn àti kìnìún ló pàdé yìí o, wọ́n á jọ sábà ara wọn, oníkálukú á máa lọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ẹ ṣé o, ó tún di inú fọ́nrán mi. Ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá o. Ire o.